Ọmọ Àgbàbíọ́lá Olúwa ló ṣe yín ní lìzánù àwọn àgbàlagbà tí rí báwọn. Gbogbo ìmọ̀ tó ń lọ jìntà nínú oyè olóyè. Olúwa ló ṣe yín ní àwọn fáwọn àgbàlagbà. Gbogbo àgbàlagbà sì ń fi ẹnu kò pẹ́ yìí náà lẹ́ẹ̀sì wá sí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi nasta'in. Rabbi zidni ilma. Ya ayyatuhan nafsul mutma'inna. Irji'i ila rabbiki radiyatan mardiyah. Fadkhuli fi ibadi wadkhuli jannah. Bal tusiruna al-hayata ad-dunya wal akhiratu khairun wa abqa. Inna as'ala fi sufil huda sufi Ibrahim wa Musa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammad وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. كون نور وصلي على المختار من عرفه سبعا ومن عم مستاق إلى نعوي المحوى. Àkọ́kọ́ bàbá wa tí mo ń lo ohun wọn láti fi sọ̀rọ̀ níjókòó tí a wà yìí tó ṣe pé máìkì tí mo gbé dání máìkì wọn ni. Ọdá kéèyàn jalè kó sùmọ̀ kó lè lọ́jà ṣùgbọ́n tó bá jalè nǹkan rí gbádùn nǹkan rí ilé ayé ti dáyé social media lè kílíà rẹ̀ báwọn. Bàbá wa àgbà ẹ̀sán bẹ mo kì í sí jòkó yìí kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́ sáyé ẹ̀ bó ti ṣe tí ayẹlùmí ọ̀rọ̀ tó bá ti rí àgbàlagbà tó bá ti ní kọ́ mọ́ ikú ọmọ tó ọ̀pọ̀ ọkọ̀ náà mọ́ bà lẹ́yìn. Wọ́n fi ń ra amúsùn fún wọ́n fi lè yá ọ̀rọ̀ àjíwọ̀ lọ. Sọ́ni gbogbo ń tàwọn mú oko yìí ẹ lára gbà ní o. Tẹ́lẹ̀ mi ọ̀bá wá lára gbà yóò kàn mọ́ kó wà láti rẹ̀ lọ. Àwọn bí ẹjọ́ wọn á gbẹ́kọ̀ tó lè fún wájú bá wọlé bàbá àwọn náà sọ fún pé ẹ má gbàgbẹ́. Ọba àgbẹ̀sán bẹ àkì ẹni tó kíkí mi wọ́n lágbára. Ṣùgbọ́n mo rí pé aṣọ yìí ti pọ̀, Ọlọ́run jẹ́ alọ́mọ rẹ̀. Àdúrà ni. Tọ́, mo rò pé èjì náà yóò gbowó. Sọ́fẹ́ ni. Ṣé ọ̀fẹ́ ni? ونسأل ربي أن يكون كذا يسرا. Gbogbo àwọn nǹkan tí yóò lè máa mú àwọn tí wọ́n bá ń wò wá lẹ́yìn òdìbò wa náà nù. Bàbá wa ẹ̀sán bẹ ọba ti dá yín láre, ọba tó dá yín láre kọ́ bá dá yín lẹ́bi náà. Sàmì dáadáa. Mo fi ń kí ọ̀rọ̀ ìmáàmù àgbà gbogbo rẹ̀ kò yí tílé tó kó àti agbègbè rẹ̀ àti kọ̀rọ̀kọ́ndú ẹ̀ ní gbogbo ọ̀nà téèyàn gbà fẹ́rẹ̀ èèyàn. Bàbá náà ta sínú Ọlọ́run ààrẹ̀kùnlá. Bàbá mo ti sọ fún yín lọ́jọ́ tó ti pẹ́ tí mo bá ti ń ṣàdúrà fún yín ẹ má tọwọ́ bá kù.
bàbá ìmọ̀. Ìbí ṣe ìdí máa ní. Nígbà wọn wá kó ló tí à ń dá fún yín sí mọ́tọ́ àlùbáríkà nù. Ìdí eléyìí, ẹ gbà pé èmi ń ṣe ìdí máa ní. Ẹ kàn sọ pé ọmọ ó ṣe owó ẹ̀ fún wọn náà. Ẹni jẹ́ fẹ́ pé mi ọgbà láàyè lọ́bẹ̀ tí wọ́n gbà ń. Mo kí ọ̀rọ̀ anẹ́bìnrin náà. Mo kí bàbá wa ìṣọ́ lórí rọ́. Bàbá Jẹ́nẹ́sí àgbà. Bàbá wa Ọ̀túnmútí. Bàbá Amáyẹ Imam. Bàbá Imam àgbà ní àwọn yẹya. Bàbá wa Azínú gbogbo àgbà pátá. Mo kí pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wọ́n kọ́ sí. Wọ́n kí bàbá àsìkú. Àpò ọ̀rọ̀lé. Ọba tí tó ń dúró tì í lánàá kò ní fi ilẹ̀ lọ́la. Mo fi dín kí gbogbo àwọn ọmọ náà kú. Nílẹ̀ yìí lẹ́yìn òbí àti ní gbogbo ìlẹ́rìí kọ̀ọ̀kan ti wá àánú Ọlọ́run tí máa ṣe fọ́mọ wọ́n bá ṣe tọ́jú yẹn Ọlọ́run yóò ṣàwárí. Mo fẹ́ ṣe tọ́pìkì wá sí mi lórí ti jẹta náà ni mo fẹ́ mọ́lé. Àtúbọ̀tán. Kí ni jẹ́ àtúbọ̀tán? Mo kí gbogbo àwọn èèyàn tí ń bẹ níjòkó tí wọ́n farapamọ́. Tó gbogbo èèyàn ni wọ́n nínú ayé ṣùgbọ́n dèédé pé wọ́n ò sí láàyè òde ẹ̀mọ̀ pé èèyàn ni wọ́n. Nígbàtí mo ń lọ ní ìjẹta ọ̀kanú àwọn ọkọ̀ ọmọlóòkú wá ń kiri pé sí mo mẹni báyìí àwọn àtẹnibá mọ́ ní ọ̀gá mi dáadáa lọ Dr. Kéèké. Dr. Kéèké gbogbo àìdọ́gà mi bá wà pátá tí wọ́n jẹ́ state commissioner fún NESFAT ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo kí wọn bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ́ẹ̀ jòkó yìí tí wọ́n mọ̀ wá rò wá bó ní ṣe àti àṣà wa. Gbogbo ẹjú wa bẹ́ẹ̀ tá a wà níjòkó ni mo kí àánú Ọlọ́run. Salamu alaykum. Eléyìí tó nára tẹ́ Ọlọ́run bá ní yọ̀ǹda rẹ̀ fún yín. Bàbá wa bọ̀ sí wàgbà, báwo bẹ̀rẹ̀ pé tẹ̀ wá dákọ̀ àwọn. Yíò ní kí n dákọ̀ yín ni, tí n bá ti dákọ̀ yín yóò gbé mi rìn jìnnà. Yóò gbé mi rìn jìnnà ní ìjẹ́ ń bẹ́ dákọ̀ yín ṣùgbọ́n ọkàn mi sọ fún mi pé àìdákọ̀ yóò kò ní kankan ṣe alẹ́kùn yín yọ́. Akíyín bàbá wa bọ́ sí wàgbà. Akíyín. Àbá àkí wọn ni. Bàbá wa aṣíwájú lẹ̀kọ̀ yìí. Bàbá wa aṣíwájú mùsùlùmí lẹ̀kọ̀ yìí. Ó sì wá ṣe déédé ara wọn bá nì. Ìkẹ́kẹ́ tí ó wá dúró sí o. Ìkẹ́kẹ́ tí ó wá lọ́ ẹ̀ ò sí. A jẹ́ pé ìdá sàárà ilẹ̀ ọ̀hún náà sà. Ìṣẹ̀yìn wádá. Bàbá wa síwájú tí wọ́n tún jẹ́ President General fún Ìkòyí Action Council. Ìtàbá ti pè ní Muslim Council náà, àwọn náà lásáájú rẹ̀ àbọ̀wọ̀. Kò sí kankan mẹ́ ọwọ́ Ọlọ́run pè ilé yẹn. Ọlọ́run èyí tí ń bà nílé o, tí mo sì máa sọ fún ẹ̀ ní gbogbo ìgbà. Mo fi pamọ́ kí mo sọ, ṣùgbọ́n Ọlọ́run kọ́wọ́ láti ti ń jẹ́ ọba láàyè rẹ̀. Èmi àtẹ̀yìn ní kájọjò kó sì kú bàbá o. Kẹ́yìn máa bí kẹ́yìn sáájú ẹ̀kọ́ pẹ̀ yìí ni bàbá àsìkò ó ti wù mí kọ́lọ́run sínú. Ọlọ́run mọ́ dojú tí a olórí ẹ̀ o. Ẹ bá ń sàmí. A ní ìfẹ́ gbowó orí. Ẹ fọ́ ọmọ. Ọlọ́run fọ́ ọ̀rọ̀ ìgbàsí. Ní tí mo fẹ́ rà lọ́wọ́ ẹ̀yẹ káfẹ́ ká sọ pé ìlànà bàríkà. Náà mo wá ní àtúbọ̀tán. Níbi
a ti lọ ní jẹtanu pé kálukú nẹ́ẹ̀sà ayíyó jẹ àwọn ọmọ náà kú ìdẹ́kọ̀ ọmọ náà gbọ́nà kí ẹni kankan mọ́ àtúbọ̀tán áàfì nafsaka qabla an tu'azzib òkun òní kùn kó nínú ọmọ mọ̀nú gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà níkàlẹ̀ ẹ̀yin ìyá wa tẹ́ wà níkàlẹ̀ ìyá wa Muslimatu Àṣùkẹ́ ó kúrò lára fún ìyá wa wáyé wọ́n sì tààrẹ kódà wọ́n tó láti bọ̀ tààrẹ mọ́ kí prince ahlan wa sahlan wa marhaban bikum ọ̀kan náà àwọn ẹni ọlọ́run kábíyèsí bá ní bàbá ọ̀kan náà àwọn ẹni ọlọ́run lọ́fẹ́ jáde láyé ọmọ ẹ̀sẹ̀ mẹ́ àtúbọ̀tán ọmọ lẹ́yìn ọmọ mi la tu'lifu billahi sadiqan aw kadhiba ọlẹ́yìn ọmọ mi ìyàwó Muslimatu Àṣùkẹ́ ṣe ẹ̀mọ̀ kọ́ oníṣòwò nìyá yìí gbajúmọ̀ oníṣòwò nìyá tó bí bàbá yìí gbajúmọ̀ oníṣòwò ni ọwọ́ lẹ́yìn ọmọ mi la tu'lifu billahi táyé yóò fi tẹ́ táyé yóò tó fi tẹ́ gbogbo tó bá pẹ̀ ẹ̀yìn àti èèyàn pọ̀ gbọ́dọ̀ báyẹ̀ fún ọkọ̀ ọlọ́mùbúra sọ́ọ̀díkàn ẹwà lórí òótọ́ ni àwọ̀kà àzíbà àbí ẹ parọ́ mọ́ yín gbọ́dọ̀ bá ní kankan búra gbogbo ẹni ọba yẹ̀ yìí jẹ́ fílẹ̀ fọ́nà ajẹ́kọ́ sí ọlọ́run ọba tí ilé ni ó tó mú ni ọba ọ̀hún tá a sọ̀dọ̀ lọ́run ọba ẹ̀sán mẹ́ wọ́n ní kọ̀pẹ́ kó jù náà bàbá yìí jáde láyé ayẹ́kọ́ sí قل إن الموت الذي تافرون منه قل إن الموت síwájú bàbá yìí jáde láyé الذي تفرون منه فإنه ملا ẹfí ilẹ̀ bá ti yẹn lónìí ilé yóò fún ẹnjìnà náà ní recommendation pé tọ́bá ti jọ ní ìpínlẹ̀ àgbègbè fàyílẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ ẹni ọba máa yẹ ọlọ́run kó sọ pé Allahu Akbar bàbá yìí jáde láyé bó ṣe wí ká tó jáde láyé ó bí ọmọ mẹ́ta àwọn ẹ̀sán mẹ́ bílẹ̀ ó ti mọ́ ọ̀rẹ́ bàbá wọn dé ọlẹ́yìn ọmọ dúkìá àbáyé tí mẹ́gbà òun lò ní èyí tí mẹ́gbà òun lò ní èyí tí mẹ́gbà òun lò ní ọ̀rọ̀ yóò bí ní tààbójú lé pé bàbá wọ́n fi ń kẹ́kálẹ̀ ó ní ọ̀sọ́ fún yí ni ọ̀rẹ́ táwọn ọdọ́dẹ́ ni òbí ó sọ fún yí olò ń yà ọmọ kìíní wojú ìyá ìkejì wojú ìyá ìkẹta wojú ìyá ìyá wa kí ni a ṣe ó ní bí ọba dá yín lójú bí ọba dá yín lójú ẹjẹ́ agbéra wa sọ lọ ní ọba kálọ̀ bùrà ẹjẹ́ agbéra wa lọ ní ọba kálọ̀ bàbá ìmáàmù kágbéra wa lọ ní ọba kálọ̀ bùrà ìyá wojú ọmọ rẹ̀ ọmọ wa ní ìyá wa bàbá wa láàgbọ́dọ̀ búra àdéhùnlé kí láwọ̀ ṣe ó ní àfihìlẹ̀ fọ́lọ́nù kọ́lọ̀ wọn dáa ọmọ àwọn sọ̀rẹ́ gbogbo olé tí wọ́n ti gbéra wọ́n gún torí dúkìá ilé wa kan bẹ́ sàlẹ̀ mẹ́un
ló sọ lè bá àdìládáwó ilẹ̀ alámọ̀nà kí ni ẹwà amúgbọ̀ gbogbo ọtọ́ta lánàá aláwo dídà ayọ̀rìn dídà kí ni ẹ bá bọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń torí ogún tí ń tèrè àwọn ogún wọn ní ogún ni ó sì kẹta kí ni ó wà gbé yẹ ìparun ẹ̀yẹ wọn náà kú ẹ̀rọ tí a túbọ̀ tán gbogbo àwọn tí àwọn bí náà kálukú ọ̀rẹ́ tí a túbọ̀ tán ẹnu gbogbo ọmọ tí ẹ jà sílé oko bàbá wọn tí ẹ gbéra wọn láàfin ọkọ láàfin wọn láwọn ọgbà ẹ̀dàkùn ẹ̀sọ̀ ìtọ́ yẹ dúnú wọn gbogbo tó dá nínú ilé wọn ni wọ́n sọ̀dá oró kí ló ṣe yín tí ó ń tí òye ájà síta torí ẹ̀ ká para wálé lórí àwọn tó ní ọ̀kọ́jú àlàpà tí ò ní pínà lọ ṣe lérè nílẹ̀ tọmọ́lá àwọn ṣe lérè ní tí ẹ tó ní kọ́rè o mọ́ra sánà wíńdò rẹ̀ o ṣé ń tí wọ́n wà á jogún tẹ́ bẹ́ẹ̀ para ẹ̀ sí lórí ìlú àṣẹwò ènìyàn àtúbọ̀tán kálukú obìnrin léèrè ààfin nafsa kọ́bùnà àǹtọ̀ àṣìṣà kálukú obìnrin léèrè ìyàwó alẹ́yìn ọmọ mi bàbá yìí lọ́kọ̀ọ̀kan lórí omi kílẹ̀ ó tó má kó tó di pọ́ rẹ̀ ọgbọ́n kọ́kọ́ rẹ̀ ń bẹ̀lẹ́ tó ọkọ̀ tó ń bẹ̀lẹ́ tó omi ẹjẹ́ á máa bá lọ àtọmọ mẹ́tẹ̀ẹ̀ta àtìyá abájúbọ́sí tí omi wọ́n bọ́nú ọkọ̀ wọ́n wọnú ọkọ̀ pé ẹjẹ́ àti ìlú lẹ̀ ọkọ̀ eléyìí ká máa fi wá àti bí àti mú inú ọkọ̀ tí ẹ gbẹ́sẹ̀ wọ̀ wọ́n gbá àárín omi ìdílé ọlọ́run ní mo sọ pé sí bá ní nẹ́ẹ̀sà gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀dá tí ó kò kí ó lò gbogbo ní kó retí ipò wọn tẹ̀sẹ̀ bọ́lẹ̀. wọ́n jẹ́ kó sórí pé bàbá tó bí mi ṣiṣẹ́ kalẹ̀ tó ọ̀bá múra ọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀ lọ́la ni. Gbogbo ẹ̀dá tó bá bá ń kò kí òdòdó ẹgẹ́sẹ̀ rẹ̀ ọwọ́ inú rẹ̀ gbogbo ọmọ tí ó bá ń ní láyé bẹni kó jìyà gbogbo wọn tó bá gbọ́ pé bàbá mi wọ́n lóko bàbá mi wọ́n lẹ̀ kòkó náà yá tí ò ní jí ojèrè sí ẹ̀ẹ́dẹ́ dúró tó ẹ̀rá gbóní. Àbá ìyá ìfọ̀nà àbá ìfọ̀nà. Iye ti ká ọmọ ní ẹgbẹ́ yìí àníyàn ọ̀dá. Gbogbo onítọ́ta ọ̀rọ̀ òkú ṣe fún òbí ọmọ ológun ọ̀yá àdánwò ló kún bẹ̀ ni. Ẹ má bínú ẹni ọba tàbà ọlọ tún bẹ̀ ṣe ẹni ọba tàbà ọlọ tún bẹ̀ ṣe àbùkọ ọlọ́run lélẹ́yìn ẹnìkan ò lè kó mọ́ lẹ́nu. Ọmọ ẹ̀sẹ̀ ń bẹ ọdún orí omi ìjíjà ọkọ̀ omi pín mẹ́ta. Ọkọ̀ omi pín mẹ́ta, ìkẹ́gbéyà, ìkẹ́gbé ọmọ kan, ìkẹ́gbé ọmọ kejì. Kálukú òrìrà àwọn ọmọ ìyá bú ẹkún. Kí ló wá fayé ń fún? Gbogbo ọ̀ràn sìkàsìkà ó sì rántí ọ̀la. Orúwọ̀ ní ìfọ̀wọ́ àbúrò tó ṣẹlẹ̀ mọ̀ ní dá. Ó ti wú ní ọ̀pá àyẹ̀ tó àti ó fi ọ̀sẹ̀ tí ó ń gbé lọ́la. Mo bí ń jí ìgbà rọ̀ Ẹ̀fọ́ ìpariwo ọlọ́run tí gbogbo ayé gbọ́. Níbi ọkọ̀ bí àkọ́kọ́ lọ, ọgbẹ́ náà lùbí jẹ́ tí ń kó ẹrú ọkọ̀ mẹ́rú. Níbi ó gbé èkejì lọ, ọba bí ó ti ń wọ́n lejò tí wọ́n fi jọba. Wọ́n fi jọba. Níbi ó gbé kẹta lọ, bí ìyá ti dórí omi, bí ìyá gbó sí tiẹ̀. Ó pàdé arákùnrin kan yóò bòódò. Kí ló ṣe ọ́ tó bòódò ọláyé sùn?
lọ́ba kó lóró ìyá ní ha má kú tèmi ju tiẹ̀ lọ ọ̀dà fún láyé ìjọ méjì kó wọn bó sọ kó wọn sọ ọ̀la ọba lọ ọba yẹn dárí ọba wa kó ẹrú mẹ́ta fún wọn sọ ìyá wọn gbọ́dọ̀ kú mẹ́ wọn sì gbọ́dọ̀ sọ kí là á fọlá ṣe kábíyèsí o pariwo ọlọ́run yẹn wọn níbi ẹ̀mẹ́ ẹ̀ta tí wọ́n wọ̀ lọ́dọ̀ ìyá kábíyèsí ọba àtọ̀ ọmọ tíbi tí ń bẹ lóko ẹrú ó ti wà lágbàlá ọmọ ìyá rẹ̀ tí ń ṣerú tọ́ba ọmọ wọ́n ti ta fún un àwọn aṣọ ọba ńgbà wá débẹ̀ wọ́n aṣọ ìyá ilé àgbọ̀dọ̀ sùn kí láà máa wá sí ọ̀dà kálukú ọmọ sọ̀tàn àgbèsí ayé ẹ̀ kíni wá ní gbóhùn ti wà yóò olówó lòun ṣùgbọ́n àkọọ́lẹ̀ ọlọ́wọ́ sọ lólòsì láti gbà náà òun yáwó ló ń padà fi bá àwọn olóko ẹrú lòdì ìkejì náà ń tó olè lòun máa já ìyá ọ̀sùn ìyá ń gbọ́ ogun ẹ̀ ìkẹta ní ohun ọjà lè rí ohun olówó rí lágbájá ni bàbá tó bí o tàmọ̀dọ̀ báyìí ní ìyá àwọn àdáwọ̀ báyìí lọ́sẹ̀lẹ̀ ń lu àwọn làwọn fi kókó ń lù níbi àwọn tí ń lọ lórí omi lọkọ̀ pín mẹ́ta bóun ti bára àwọn olóko láti gbà náà níbi ìyá àwọn wà ohun ọmọ níbi ẹ̀gbọ́n àwọn wà ohun ọmọ látàrí mọ iye ọdún ti wà lóko ẹrú ìyá ń gbọ́ abiyamọ ń gbọ́ ọlọ́pàá pariwo ọlọ́run yálà abiyamọ ń gbọ́ òtútù mú lẹ́kùn ọmọ mi rèé mo sì lè sọ ilẹ̀ máa wọ́n dẹ́rù padà sí bí wọ́n padà sí lọ́dọ̀ ọba ọkọ̀ ọ̀nà túbú padà olówó dé ìyá bá bú ẹkú ìyá kí ló ṣe yí ọ̀nà tó kó wà nìyí tó kó wà nìyí kí ni ẹ ṣe àná tó kó wà nìyí kò rí tán ó ní kí wọ́n lọ ọba ọba kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó kó wà nìyí wọ́n gbọ́dọ̀ bẹ́rí wọn ẹgbọ́dọ̀ bẹ́ orí wọn lọ́bá tó lọ ìyá mo ti ní wọ́n lọ sọ wọ́n bá pé kí wọ́n bẹ́ orí wọn ìyá ní kí wọ́n ṣe kí ni tí ẹ bá yí bẹ́ ìwọ tó wù ú ti yẹ kí bẹ́ kálukú wọn tí a tún lọ kàn kálukú wọn jẹ́ ara tí a tún lọ kàn ẹ̀dá kò torí ọlọ́run àtúbọ̀ tọ́làgbà. Bàbá tí wọ́n bẹ̀rẹ̀ bí ọ̀bẹ jẹ́ àtijọ́ rẹ̀, ojújọ́ mẹ́jọ rẹ̀. Àgbẹ̀kú oṣù lè bá rọ́. Ìpínlẹ̀ tó fi lọ. Bàbá alágbàwọ̀ ló àtibọ̀ tẹ́ ìyá wa ti dá. Alhamdulillah. Ikú ìyá yìí dàbí ikú ṣé ò mọ̀ dídì ni. Ṣé ò mọ̀ dídì? Ṣé ebi wájú yín ni? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yá yìí o. Èmi mọ lọ́fíìsì tọmọ ẹ ti ń sọ̀rọ̀ kọ́ sọ kọ́mọ sọ́ọ̀sì mo ti ń gbọ́ lọ́wọ́. Ẹ̀jẹ̀ tó bá lọ́wọ́. Ìyá wa ni wọn ò gbọ́dọ̀ bẹ́ẹ̀. Ọba tó padà dé ọ̀rẹ́ ọba ní kábíyèsí àwọn dà ó ní mo tún wọ́n lọ bẹ́ẹ̀. Kábíyèsí tí ẹ bá ibẹ̀ ayé ọ̀parẹ́ wọn ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ o. Àwa lọ kàn mẹ́tẹ̀ẹ̀ta wa. Ìyá ní èmi náà wá fẹ́ jáde lónìí àjọ wa lọ ní ọmọ àtúbọ̀tán gbogbo ọ̀yá tí ò tí ì dáa bó ti yé ọ́ dáa mọ́bìnú ẹni ọ́ dáa fún tiẹ̀ náà ń dáa bọ̀ lẹ́yìn yẹ̀bú mọ́fò nípò lájẹ́ àyẹ́ bọ̀kan náà àyẹ́ bọ̀kan náà. Ọ̀sọ̀ níjọ́ tí mi ò tí ìmọ̀mí tí ń kọ́lé sí àbúrò mi ti kọ́lé. Ìgbúúsù lè bá rọ̀. Níjọ́ ó sì kọ́lé tán, níjọ́ náà ni mo gbé fóònù mi débẹ̀. Ibẹ̀ ni mo sọ mọ́jú. Bọ́lá ọ̀nà bá ti ní sàbòsí, mo gbọ́dọ̀ pàn kẹrin kó sẹ́yìn tó palẹ̀. Ìgbúúsù lè bá rọ̀. Kí n máa bí ní jọ náà?
àdíjọ́ tí mo bí tí ń ralẹ̀ sí ló ti kọ́lé a sì jọ ń sún bẹ̀ ibẹ̀ ni mò ń sùn tẹ̀ ń wọlẹ̀ ibẹ̀ ni mò ń sùn tẹ̀ rẹ̀ òbí ibẹ̀ ni mò ń sùn tẹ̀ lẹ̀ sí líkẹ́ni mọ̀ pé kò parí kí ló dé tẹ̀sí bínú rẹ̀ ọmọ làkejì tán àtàtò oríṣọ ti ẹ̀gán fún ó sì pẹ̀lẹ́ olùkọ́ ṣe pẹ̀lẹ́ ó ní ti rí ọ̀la yìí rí bẹ́ẹ̀ náà bá ti wá bínú ọ̀la ó bínú ọ̀la yìí máa ń tàbí ìyàwó adélé ọba ìyá jòkó ó ní kí wọ́n lọ kẹ́ ẹrú mẹ́ta wá ọba náà jòkó náà olówó jòkó wọ́n ní ìyàkílẹ̀ fẹ́ ó ní kí ó kọ́ wá kọ́ tó sọ fún ọ pé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ní kálukọ́ wá rìpítì ẹ̀ padà kó lè dá tiẹ̀ mọ́ láàrin kó lè dá tiẹ̀ mọ́ láàrin àwọn ẹrú wò pé sẹ́wọ̀n òsì rí báyìí ìkíní ń dùn sọ rèé ó lè lòun máa ń jà ìyá ní ọgbọ́ ẹgbẹ́ kan ìkejì ní olówó ló ń tẹ́lẹ̀ gbèsè lọ́sọ̀ndẹ̀rú gbẹ̀gbẹ̀ kan ìkẹta bá tẹnu bọ̀ bí tí ń sọ̀rọ̀ lára ọba ń gbà lórí ìdókò ọmọ ìyá àwọn ní bẹ lágbàlá àwọn láti lé ìjọ ilẹ̀ ara ìyá ń gbà ara ọba ń gbà ha ọba ní kí wọ́n mọ̀ mú wá ọmọ ìyá àwọn nù ìyá ní ha asọ́mọ́ ọ̀hún rèé ṣùgbọ́sà kọ́ ọ̀hún tẹ́tẹ́lẹ̀ sọ́dún aláàtọ̀họ́bù aláàtọ̀sọ̀rọ̀ lọ́pùsìrú bílíjà nẹ́tì lẹ́gbẹ̀ẹ́ tó ìyá rí ọmọ rẹ̀ ọmọ rí ìyá rẹ̀ gbogbo ọlá yóò ní Ọlọ́run padà wá dá padà fún nílọ́pọ̀ ní kí ló pé nígbà ìlẹ̀dínà kọ́ ṣùgbọ́n kọ́ mọ́ ọgbà mọ́ alẹ́ ní fàyẹ́ rẹ̀ Ọlọ́run wá sáàbí ẹ̀ṣẹ́ ẹ̀rù ọ̀gbọ̀n yẹn lọ́ọ̀rẹ̀ fún ẹ̀dá ẹ̀rù ọ̀gbọ̀n yẹn lọ́ọ̀rẹ̀ fún ayé bá sínú bàbá mọ̀ pẹ̀lú ọjọ́ yẹn lọ́ọ̀rẹ̀ fún ẹ̀dá ẹ̀rù ọ̀gbọ̀n yẹn lọ́ọ̀rẹ̀ fún ẹ̀dá ẹ̀rù ọjọ́ yẹn ọjọ́ kẹta ó sùn ní ilẹ̀ kọlọ́rú ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ àtàlọ́wọ́ fún ọmọ rẹ̀ àwọn kíyèsí ilẹ̀ nípa gbangba ẹrù ọ̀gbọ̀n yẹn lọ́wọ́ yẹ kó tẹ̀dá òwe ẹ̀rù ọjọ́ ilé yóò máa jẹ́ mẹ́sẹ̀jì abẹ́ gbówó fáwọn àgbàlagbà